nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì KAFILAT òkè pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò kàn ní KAFILAT àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. KAFILAT TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí KAFILAT TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ kẹ́tì sí. اللهم صل على محمد وعلى آل محمد وسلم صلى الله عليه وسلم. لينا أويني تنا ẹjẹ sáré ṣe bisimilayi kò fún wọlọ Ọlọ́run bá ṣẹlẹ̀. Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Gbogbo àwọn ṣìyó Ọlọ́run kò jọ̀wọ́ kó mọ̀ nínú ilé ìṣọ̀kan wọn mọ́. Àbí Ọlọ́run subhanahu wa ta'ala òun ló sọ fún wa pé ìdèrú ní àṣẹjúwe lọ́kùnrin. Olúwa ni ẹ pè mí kí n dáhùn. Kò sẹ́ni tí ò mọ bí ọ̀rọ̀ Rùkọ́yà ṣe rí. Ó burú lẹ́mìí wa débi pé kò sẹ́ni tí kì í máa sùn lásùntì. Wàláì mo fi Ọlọ́run búra ọ̀rọ̀ tí mo fẹ́ wí. Mo mọ̀ọ́mọ̀ tilẹ̀kùn mọ́ra mi lé gbogbo tí ìjọmọ jáde. Mo ṣe bẹ́ẹ̀, mo á wò ó pé bóyá tí mo bá ṣe bẹ́ẹ̀, mo fẹ́ wò pé ṣé n lè dá sùn pẹ̀lú bí Rùkọ́yà ṣe rí. Nítorí jẹ́ ń sáré lọ ọbẹ̀ ni pé ọmọ tí èèyàn ò lè ronú kúkú kàn ní 50 years to this kind ní kọ́kà. Àmọ́ Ọlọ́run ti ṣe yìí náà àti bólúwa ṣe ṣe yìí náà bólúwa ṣe fẹ́ nìyẹn. Ọlọ́run kó wọlá pé bó ṣe kéré mọ́ òun náà ó lapa láyé tó pọ̀. Gbogbo tí wọ́n ti ń ṣe tá a ti ń ṣe láti ìgbà tó ti síwọ́sẹ́ Olúwa bá wa kó gbogbo ẹ̀jọ́ kó fi bá wa kẹ́ ẹ dákun ẹ sàmì dáadáa. Gbogbo ẹ̀yin ṣìyó ẹ má bínú mo fẹ́ sọ̀rọ̀ kan tó yàtọ̀ sí gbogbo ọ̀rọ̀ tó ṣeé ṣe kẹ́ ẹ sọ. Látòrí Sayyida Fatima, Queen Rashida àti gbogbo ẹ̀yin obìnrin àti gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ jẹ́ olórin. Nǹkan kan bẹ tí mo fẹ́ pàṣẹ fún yín láàárọ̀ yìí. Àbí Ọlọ́run o, Ọlọ́run dákun jọ̀ọ́ o, ẹ pé k'Ọlọ́run ó jọ̀ọ́. Ọlọ́run dákun. Má jẹ́ àrí àtẹ̀yìnkú mọ́. Gbogbo wa pátá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dúró déédéé. Ẹ jẹ́ á dúró déédéé nítorí Ọlọ́run. Ẹ má jẹ́ á gbàgbé ayé Al-Qur'an t'Olúwa ní kul innal mawta alladhi tafirruna minhu. Olúwa ní fa innahu mulaqikum. Ṣé rí ọwọ́ kẹ́lìmọ̀ mulaqikum yẹn nìkan ó ti tó kémi pẹ̀lú yín ó fi ṣiṣẹ́. Gbogbo àwọn nahiyat mi ì lè sọ bí Rùkọ́yà ṣe dáa tó. Mi ì lè sọ bí ó ṣe dáa tó. Bí Rùkọ́yà ṣe wà yẹn láti respect èèyàn kó fún èèyàn ní àpọ́nlé kódà kó máa bínú lọ́wọ́. Ó máa mọ̀ pé ọmọ àlùbáríkà ni Rùkọ́yà. A máa bà àyàn lẹ́mìí jẹ́. Ìkan nínú àwọn tí ń kọrin mo fọ́kọ ẹ̀ ṣe sàrà. Ó sọ̀rọ̀ Rùkọ́yà létí mi. Mo wá sọ fún ní orí fóònù. Mo lọ́rọ̀ tó ń sọ yìí kì í sọ̀rọ̀ tó dáa. Ó lè ti rí. Mo ní gbogbo ẹni tá a bá pè lọ́rẹ̀ẹ́ tó bá súnmọ́ ni tímọ́tímọ́ a kì í sọ̀rọ̀ ẹ̀ níbàjẹ́. Kí ni ìtumọ̀ pa àjọ rẹ̀? Tó jẹ́ pé nígbà tó bá kú òun bẹ́ẹ̀ tó ọ̀tọ̀ ní nǹkan tó máa sọ. Ìgbà tó wá di the following time. Rùkọ́yà wá pè mí ó ní màámi. Mo ní náà. Ó ní mo fẹ́ fi ẹjọ́ ẹnìkan sùn yín ni mà. Mo ní mò ń gbọ́. Ìtẹ̀ èròjọ́ pẹ̀lú mi èmi mo hold the steering mo láti park. Ọwọ́ àrùn ẹjọ́ yẹn tilẹ̀ kún tó ń sunkún. Mo wá ní Rùkọ́yà. Ó ní nàám. Rùkọ́yà ó ní nàám.
mo ní gbogbo ohun tó ń ṣe ń dáadáa ni kó o tẹ̀síwájú sísí ẹ̀ kọ́kọ́ mẹ́mi kúrò ń bí pé wọ́n ní ṣèbàjẹ́ ẹ̀ mẹ́mi kúrò ń bí wípé wọ́n ní ṣe kẹ́nìmọ́ni ẹ̀ mẹ́mi kúrò ń bí wípé wọ́n ní ṣe múnáfìkì ẹ̀ èyí tí wọ́n ń ṣe yẹn ó ní kó mú dání kó máa ṣe lọ náírà kan yẹn náírà kejì ó ní ọ̀rọ̀ tí Aláwìyé sọ lẹ́ẹ̀kan nípa ọ̀rọ̀ àwọn ọlọ́pọlọ kúkú tí wọ́n ń sọ ọ̀rọ̀ lórí social media nǹkan tí mo rí ọ̀rọ̀ ọmọkùnrin yẹn sí ọmọkùnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ yẹn èmi rí ọ̀rọ̀ ẹ̀ sí èèyàn rádaràdàn tọrọ rí ò ní ìtumọ̀ tí ò ní máa nà torí pé ohun tí ẹ lè mí rí à ń banújẹ́ lọ́wọ́ à ń banújẹ́ lórí ọmọ tó bọ́ lọ́wọ́ wa ọmọ tá à ń wò ńlẹ̀ tó dàbí kó dìde ìwọ dẹ̀ bọ́ sórí social media ó dẹ̀ sọ wípé sóyẹ sókú dàbẹ̀ yẹn olókùnù súfì onísúfì lèmi wọ́n láì tán bá ní ìsinmi wọná tí mo bá kú ní agbára èmi kì í sẹ́yìn náà ẹni àjẹ́nà lèmi èmi ò ní wọ iná tó ráàfà àgbà ni mí onítàsọ́wù fi ni mí àwọn olórí ibú tí wọ́n sọ yẹ wọn bẹ̀rù Ọlọ́run ni ẹ̀wọ̀n ẹjẹ́ àṣẹ bísímìlá ẹjẹ́ àṣẹ iná zanáwù ó kankan mi lójú mi ọba tí mo fọ̀rọ̀ lọ mi ọba mo fọ̀rọ̀ oye ẹjẹ́ àṣẹ bísímìlá ẹjẹ́ àṣẹ iná zanáwù ẹjẹ́ àṣẹ oye ẹjẹ́ بسم الله الرحمن الرحيم قل هو الله احد ولم يكن له ẹ wá bá mi bí ọkọ rẹ̀ àtàwọn ọmọ ẹ̀yìn ìbára rẹ̀ àmọ́ ní ó farabalẹ̀ àwọn tí rògbò yà fi sílẹ̀ ìwọ ló pè mí jẹ́jẹ́ mi. ẹ máa fọ́ ọmọ àwọn ọmọ yìí ìgbà tí mò ń wọ ọmọ yìí lára jíga wà tí ó look mature lórí social media nígbà tó ń ké kó ṣe báyìí wọ́n wo ike ọmọ yìí ṣẹ́wárí àti ọkọ ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ ọ̀sẹ́nìkan tó lè ráàyè ẹ mọ̀ rò pé nìkan béèrè yín lẹ́yìn ikú nǹkan yẹn mi mọ̀ bóyá lájí gbọ́ mi ẹ̀yin ọmọ yìí ọba tó dá yín ni ó tọ́jú yín kò sẹ́nikẹ́ni tó ráyè everybody ló busy Aláàjì Oyè fẹ́ sọ ní agbára Ọlọ́run ní jẹ́ iná tètè kú Ọlọ́run jẹ́ kẹ́ jẹun àwọn ọmọ yìí àwọn ọmọ yìí yóò nípìn ẹ̀ sáámi àwọn ọmọ yìí yóò lọ́dọ̀ ẹ̀ sáámi àwọn ọmọ yìí yóò wúlò ẹ̀ sáámi lọ́kọ̀jákùnlé ìlàjì. ẹ bá wa fi ọ̀nà lẹ́ẹ̀kan yẹn. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو nígbà tí a ṣe wáàsí lọ́wọ́ tí a fẹ́ bẹ̀rẹ̀ wáàsí náà ṣàdúrà lọ́wọ́ tí mo múra láti pe àfọ àwọn oníwàásí dìde ni mo rí president àwọn pisman tó yọjú Alhaji wa Ibrahim Tinubu akínyìn púpọ̀ ọlọ́pàá aṣọ yẹ̀ sọ̀rí ẹ̀yàn tí wọ́n gbọ́dọ̀ máa recognize ni wọ́n ní ìbáṣepọ̀ pọ̀ pẹ̀lú Àjàrú Kọ́yà bẹ́ẹ̀ ṣe ń wọ́n ti ní gbọ́dọ̀ yẹn ó dùn gbìyànjú mi níbi iṣẹ́ tọ́lọ́wọ́ àti tànàfà àmà gbogbo ohun tó dẹ̀ ní ìṣẹ́ lọ́wọ́ ṣe dáadáa àgbọ̀dọ̀ má sọ dáadáa náà láti sọ àdéhùn ẹlẹ́ṣẹ̀ ó ṣe dáadáa tí wọ́n náà wà àfà then another announcement wọ́n ní pé kí n announce àgbà owó ń bí o àfẹ́ owó ń bí o ṣùgbọ́n àfọ àwọn tó ń gbé owó wálẹ̀. Ìwà Ṣákìrù dì oyè fẹ̀sọ̀ a kì í kú àtẹ̀mọ́ra a sì kì í kú àgbàmọ́ra ìlú lèmi lọ́dọ̀ oyè fẹ̀sọ̀ lẹ̀kùn sí ní mí pẹ̀lú mo rí inú mo rí ìta mo rí iwájú mo sì lẹ́yìn ọ̀rẹ́ tímọ́tímọ́ lèmi àtòyè fẹ̀sọ̀ tí ẹ sọ̀rọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àkọ́dún mẹ́rìndínlógún sẹ́yìn ọ̀rẹ́ tààrà tí a dìde lórí bẹ́ẹ̀dì sùn fúnra wa ní. Mo kí gbogbo ẹbí Oyè fẹ̀sọ̀ ẹkú àdójì. Àwáyé ikú kan ò sí o. Gbogbo wa la dágbádá kú o.
ohun tó ṣe pàtàkì jù pàápàá jùlọ ní déédéé àsìkò tá a wà yìí gbogbo wa là ń gírífù lọ́wọ́ gbogbo wa là ń mọ̀ọ́nù lọ́wọ́ ẹ jẹ́ á jẹ́ kí àlàáfíà ó jọba kò sí ohun tẹ́ ẹ lè ṣe tí ó dáa tẹ́lẹ̀ ẹni tí ó bu yín ó bu yín kò sí ohun tẹ́ ẹ lè ṣe tí ó kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ bá ń jù kò sọ́jà yóò lọ́rẹ́ o bẹ́ẹ̀ sì ń kún yẹn jẹ fún gbogbo èèyàn yóò lọ́ta o bí ilé ayé ti ṣe rí ni àwa ni ká wọra wa wò pé sáàárín àwọn ọ̀tá la wá jẹ́ ni àbáàrín àwọn ọ̀rẹ́ ọ̀pẹ̀lẹ̀ jẹun tó dakùn délé arúgbó àkọ́bẹ̀rù ọlọ́run. ìjọ mi spirituality a máa gbé wèrè tó jẹ́ pé tó bá kírun gan ọlọ́run ò ní gbà á yóò sì wọnú ẹ̀mí dẹ́mọ̀ pé spirituality gbé irun ni wọn ò kí lágẹ̀lú ẹ lè mọ̀ pé wọ́n lẹ́ni ẹ̀mí irun ni wọn ò kí lọ sọfà kò sọ pé tá a bá débi tá a pè á èèyàn ṣiṣẹ́ ẹ̀mí ẹ fi dájọ́ lẹ̀ fọlọ́hún gbogbo ẹ̀yin tẹ́ dìde ìdùnnú tẹ́ wá bá gbogbo wa tẹ́ wá bá wa kẹ́dùn torí rí tá a rí yìí nínú ẹbí yìí fi ń dùn sẹ́rí kéèyàn máa sunkún kó máa fọwọ́ tàbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kó tó kódà bẹ́lẹ́kún bá sunkún yẹn lọ yóò sì mọ̀ pé òun rẹ́ni báwọn kẹ́dùn. ẹ̀yin ọmọ alájà wa Rúkàyà Gàwá ọlọ́run ó wò yín ọlọ́run ó wò yín yẹn dàgbà ọlọ́run ó sì wò yín ẹbí yín nídìílé ìyá yín àti ìdílé bàbá yín èsù tí mú nǹkan gbóná tí dàgbàrú ọlọ́run òdìjọ́ ṣẹlẹ̀ alájọ òye fẹ̀sọ̀ wọ́n ń sàtàrà mú mi náà ń sàtàrà wúlò àwùyá ọmọ kìyà gbogbo ẹni ọba daṣọ àṣírí bo èèyàn tó daṣọ àṣírí bẹni tí ń bẹ láyé àbí tó ti kú wọn tó bá jí ọbẹ lẹkẹ àmọ́ ọlọ́wọ́ daṣọ àṣírí bo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ ẹkùsẹ ẹ̀yin nu Ọlọ́run àti gbogbo ẹbí Ọlọ́run ní kọyìn lẹ láéláé wọn ń pe ọba kan ní Àsìkàndàrí eléyìí lèmi ò fi ìyọjú ìta ṣe gbogbo wa pátá mo rọ̀ wá ẹ má bú yàn kankan mọ́ ẹ tiẹ̀ jẹ́ àṣàánú àwọn ẹbí wọn ń gírífù lọ́wọ́ ọ̀kan kálukú gbooru ó kọ tá a sọ ọmọ ẹni inú ẹni ní gbé ẹ má ká àfa kọ́ mọ́ tó ṣe live video kọ́ mọ́ ná sọ̀rọ̀ mọ́ ẹ fẹ́ bí ilẹ̀ ní ẹgbẹ́ ara wọn tutù wọn èé sọ̀lẹ̀ wọn èé sẹni tó ju rẹ̀ òríta gbogbo nǹkan lọ lásìkò rẹ̀ bàbá rí wọn bẹ̀ kí wọ́n mọ́ jà ẹjọ́ dàsìkò nìyẹn bàbá sì rí wọn bẹ̀ pé kí wọ́n jà náà ní ẹjọ́ dàsìkò ẹjọ́ akọ́ fàsìkò yìí lẹ̀ ohun pọ̀ kan ló